Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Òwe ìyìn rere ti Jòhánù orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 60 títí fún ọ̀kọ̀kànléláàádọ́rin. Ìdáná láàdérí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù dẹ́gbọ́ lọ́kọ̀ ọ̀rọ̀ rí Jésù sọjá lẹ́nẹ̀rún ẹ̀. Níwọ̀n ìwé ọ̀vọ̀ ọ̀rọ̀ ìgbórin òun létí lè gbà lọ́kọ̀ ọ̀rọ̀ ẹ̀ ó nupọ́n o láàláyẹn ra rè lé gbọ́kẹ̀. Láàdérí Jésù dẹ́mọ̀ nínú ara rẹ̀ ọ̀vọ̀ àwọn ọmọ ẹ̀yìn òun bíbẹ̀rẹ̀ sí ní kùn tó dá ọ̀rọ̀ òun wí nẹ́rún ẹ̀ pé wíwọ́n ọ̀vọ̀ yọ̀rọ̀ ni mo sọjá lẹ́nẹ̀rún tó jẹ́ kọ̀sẹ̀ rẹ̀ nẹ́. Oúnjẹ kó dẹ́ ṣe ọ̀fọ̀ sẹ́yìn dẹ́rì ọmọ nìyàn bóun ti ń gòkè dẹ̀yìn tó bóun ti va kọ́. Ẹ̀mí rẹ̀ ń sọ ní dáàyè èsì àǹfààní kankan bí ara lè ṣe rún ẹ́. Dédé ọ̀rọ̀ ni mo gbin rún ẹ̀ yìí ẹ̀mí rún wa wúyè sí ní pẹ̀lú. Àmọ̀ṣá èmi mọ ọ̀fọ̀ ọmọ kan wà nù mẹ́ rè gbàgbọ́ tó dá ọ̀fọ̀ Jésù ti mọ̀ látù bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Dédé ọmọ rè gbàgbọ́ àtọ́nirè má fún hàn pé wí ọ̀fọ̀ tó dá náà ni mo ṣe gbin rún ẹ̀. Lẹ́sọ̀ ní kan nírè létọ̀ mi wá aláìsí ọ̀fọ̀ tá a fún àǹfààní rẹ̀ ń látọ̀dọ̀ bá mi. Tó dá lọ́kọ̀ ọ̀rọ̀ rí Jésù dẹ̀ wí. Kí ogunlọ́gọ̀ náà ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n ìdẹ́yìn lẹ́yìn rẹ̀ wọ́n ìṣẹ́wọ́ nínú àti máa bọ́ rẹ̀. Tó dá náà kí Jésù ìwé rán 12 ọ̀fọ̀ abẹ́yẹn náà tó má yàgò mi dán àfọlọ́gán rísímọ́nì dẹ̀dẹ̀ àwọn ọ̀fọ̀. Olódùmarè ọ̀dọ̀ lè sátù má gbà lọ wúwọ́rí ọ̀rọ̀ wúyà ẹni pẹ̀kun abadẹ́ ti gbàgbọ́ abadẹ́ mọ́ ọ̀fọ̀ wúwọ́rí Kristi náà ọmọ Olódùmarè aláàyè kí Jésù ìdáwọn náà wọn ọ̀fọ̀ ẹsẹ̀ mẹ́ 12 ni mò ń yàn àmọ̀ṣá ọkàn máa nù mẹ́ bẹ́ẹ̀ ti yẹ èṣù. Jésù ń wí nípa ti Júdásì Ìsíkáríọ́tù ọmọ Símónì Júdà ọ̀fọ̀ ọ̀hún rẹ̀ nírè má fún hàn ọkàn náà 12. Olódùmarè bùsí gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.